Ohun mẹ́ta òun la fi ṣe ìgbádùn ayé yìí. Ọ̀kan nínú rẹ̀ owó. Ẹni tí ò bá ní owó ilé ayé á sú. Kò sí nǹkan tó bá fẹ́ gbé ṣe ilé ayé kò ní rí gbé ṣe. Àwọn ọ̀rẹ́ gan wọn ò ní dá mọ̀ láàrin ẹgbẹ́. Kò sí nǹkan tó bá fẹ́ ṣe tó máa pè sí torí kò rọ́wọ́ mú yọ. Ìkejì òun ni ọmọ. Ẹni tí ò bímọ àbùkù á kàn, wọ́n á fi ṣe yẹ̀yẹ́, kò lè bá ọmọ ẹ̀gbọ́n wí. Ọmọ àbúrò gan àti pè ránṣẹ́ gan á bọ̀sibọ̀si ọmọ ará àta. Ẹlẹ́ẹ̀kẹta òun wà ní àlàáfíà. Ẹni tí ò bá ní àlàáfíà kò jẹ́rú ayé bẹ́ẹ̀ sì ni kò jẹ́rú ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ á lówó á lọ́mọ ṣùgbọ́n kò ní gbádùn gbogbo ẹ̀. Wọ́n á bẹ̀ Ọlọ́run àti owó àti ọmọ àti àlàáfíà á fi kọ̀ọ̀kan wọn mi.